Madam Roslyn Ajayi ẹ kú oríire ọmọ wọn lẹ́fún àlàyé ìlú olókìkí ọmọ ọwọ́ lọ́mọ ìrìnsẹ̀ bàbá ló kó ẹyọ títí tó tún fi wà dàgbà lójú àbínú ẹni. ìmúrasílẹ̀ ayẹyẹ ọjọ́ bí Mrs Roslyn Ajayi ọmọ wọn lẹ́fún àlàyé tí yóò máa wáyé ìyẹn ní ọjọ́ 28 oṣù kẹjọ ọdún tá a wà yìí nílùú ẹ̀fọn àlàyé. èyí ló mú kí Chief Mrs Títílayọ̀ Ajayi Foster àìlẹ́rù tí wọ́n jẹ́ yèyé bọ́ba gúnwà àti ìlú Èrìjìyàn Èkìtì gbé àwọn ètò ìrànlọ́wọ́ kan kalẹ̀ pẹ̀lú aré ìdárayá bọ́ọ̀lù fáwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ tìlú Èrìjìyàn Èkìtì gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ láti máa kó ipa takuntakun fún ìlọsíwájú ìlú yìí lẹ́yìn tó di yèyé bọ́ba gúnwà tán. ọjọ́ Wednesday 25th of August ńlẹ̀tọ̀ wọn máa gbìnàyà nínú gbọ̀ngàn Èrìjìyàn Èkìtì Civic Center bẹ̀rẹ̀ ní dédé agogo 10 òwúrọ̀. ẹ̀bùn àwọn aṣọ tó dára àti gbogbo ohun ìkọ̀wé ń bẹ nílẹ̀ bìbà fọ́pọ̀ akẹ́kọ̀ọ́ tó nílò ìrànlọ́wọ́. ẹ̀bùn aṣọ tó jojú ní gbèsè pẹ̀lú owó ran rẹ̀ fáwọn òpótà àti ṣàlẹ́ṣà àtàwọn ètò mìíràn. ní kété lẹ́yìn èyí ìpàdé dorí pápá St Paul's Anglican Primary School Èrìjìyàn Èkìtì níbi táwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ Ọlọ́run Football Club àti Mrs Ajayi Títílayọ̀ yèyé bọ́ba gúnwà Football Club yóò ti máa fi gagbága nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pẹ̀lú àwọn aṣọ ìgbábọ́ọ̀lù tuntun yanranyanran fáwọn agbábọ́ọ̀lù méjèèjì tí yèyé bọ́ba gúnwà ti pèsè sílẹ̀. Chief Mrs Ajayi Títílayọ̀ Foster àìlẹ́rù yèyé bọ́ba gúnwà tìlú Èrìjìyàn Èkìtì àwọn ni wọ́n ní ẹ wá bá wa dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú ìyá wa Mrs Roslyn Ajayi tí ń ṣọjọ́ bí. Madam Roslyn Ajayi ẹ kú oríire